aṣíwájú àkọ́bí olóòtú lẹ̀ ẹtùkú oríire grand commander ọ̀ọ́dà ọ̀nà ìdìbò GCON òye kádùpẹ́ olórí òye kádùpẹ́ rasọ abẹ́kùnfẹ́ ojútùú igi ká kò mẹ́wàá lọ. Abẹ́sì lápọ̀lọ́ lọ́wọ́ ọba nínú àlàáfíà kókó lára ọ̀tá rẹ̀ abẹ́sì ẹ̀ ọmọ òjì. Alẹ́nuà kì í ṣe mímọ́ ṣe ògògò lọ́wọ́ rí orí ni onímọ̀bí ìṣògbogbo ọ̀gbà àgbáyé ọ̀nà ọmọlọ́gbọ̀n ságìrìkìrì kìrìkìrì wájà àìbẹ̀rẹ̀ bọ́ ọlọ́gbọ̀ ọwọ́ ìyá nígbà gbogbo tó ṣe wọ́n tẹ́kù àjẹ́ kábíyèsí àwọn ìjà lẹ́nu gbogbo àkọ́ ẹ̀ka mú kábíyèsí. Ọmọ ẹ̀ẹ́dẹ̀ wọlé kábíyèsí. Ó bá tilẹ̀ jẹ́wọ́, gbogbo ni wọ́n mú kí àgbàdo ayé.